ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wá. Ìkànnì Jùgbà Master náà la wà tẹ́ ti ń gbọ́ wá o. Ẹ tẹ́tí sí àwọn kókó inú ìròyìn tọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 ló ní yàjóyàjó. Ṣeun Agboola lórúkọ mi. Ààrẹ Tinubu fọwọ́ sí ìgbìmọ̀ tí yóò máa múṣẹ́ ṣe lórí ètò owó orí tuntun. Ààrẹ Tinubu ti yan Reno Omokri, Fani Káyọ̀dé, Yakubu Muhammad àti àwọn mọ́kàndínlọ́gbọ̀n míì fún ipò aṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ ìrẹsì tó jẹ́ ojúlówó láti fi kojú àìróúnjẹ tó ṣara lóore jẹ. Olóyè Ọbásanjọ́ rọ ìjọba láti bá àwọn alákatakítí dúnàádúrà bó bá jẹ́ pé ìtí yóò fòpin sí ìpèníjà ààbò nìyẹn. Ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí àjọ EFCC dá àwọn ilé 27 tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníǹkan padà lọ́nà àìtọ́. Àwọn alákatakítí jí àwọn obìnrin àti ọkùnrin 6 gbé nílùú Àbújá. Àwọn adìhámọ́ra ogun kọlu ilé ìjọsìn kan nípínlẹ̀ Kogi. Wọ́n jí olùṣọ́ àgùntàn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ ìjọ rẹ̀ gbé lọ. Wọ́n ti fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò 3 tí wọ́n ṣokùnfà ìjàmbá ọkọ̀ èyí tó ṣekú pa àwọn èèyàn 9. Àwọn ọlọ́pàá kọlu àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Sokoto. Iléeṣẹ́ ológun òfurufú kọlu àwọn adúkòokò mọ́ni nípínlẹ̀ Borno àti Katsina. Ìjọba àpapọ̀ ṣe ìlérí láti kojú ìpèníjà ààbò. Wọ́n béèrè fún àtìlẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ àjọ àgbáyé. Ẹgbẹ́ òṣèlú alátakò rọ ìjọba ìpínlẹ̀ Edo láti fọwọ́ ọ̀kúnkúndùn mú ọ̀rọ̀ ètò ààbò dípò bí wọn yóò ṣe máa dìbò lọ́dún 2027 tó múmú láyà wọn. Àwọn adìhámọ́ra ogun pa àwọn òṣìṣẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ oníwèé ìrìnnà sílẹ̀ òkèèrè NIS ní ibùdó àyẹ̀wò nípínlẹ̀ Kebbi. Àwọn ọlọ́pàá gégi dínà ìkọlù àwọn adúkòokò mọ́ni nípínlẹ̀ Katsina. Wọ́n gba àwọn ìbọn lọ́wọ́ wọn. Gómìnà Sanwó-Olú kan sáárá sí ààrẹ Tinubu àti mínísítà Oyètọ́lá fún ìpele kẹta tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí lábẹ́ àjọ aṣàkóso iṣẹ́ orí omi lágbàáyé IMO. Àjọ aṣàkóso ètò owó yá fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga NAFON ti pín 140 bílíọ̀nù náírà 140 bílíọ̀nù náírà fún àwọn akẹ́kọ̀ọ́ tó 812,788,000. Àjọ NDLEA ṣàwárí àwọn oògùn tí kò bófin mu nínú àwọn ẹrù kérésìmesì tí wọ́n kó wọ̀lú. Wọ́n fọwọ́ ṣìnkún òfin mú àwọn tó kó ọjà náà wọlé. Mímú ìgbèrú bá ọrọ̀ ajé nípa àmúlò àṣà ayẹyẹ ọdún lè mú ìgbèrú bá pàṣípààrọ̀ owó. Gómìnà Abíọ́dún ló sọ bẹ́ẹ̀. Àwọn ènìyàn 4 ló pàdánù ẹ̀mí wọn tí 10 farapa nínú ìkọlù ìbọn yínyìn nílùú California lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti Arsenal gba ọ̀mì 1. A kú àmójúbà oṣù tuntun èyí tó ti pé lóòrọ̀ yìí ọjọ́ kìíní oṣù kejìlá. Ìbùkún yóò jẹ́ tiwa o, yóò sì wọlé tọ̀ wá ní mọ̀nà wá àṣẹ. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ìròyìn tiwa lóní yàjóyàjó. Ṣeun Agboola.